ẹ jẹ́ á tún máa kíra wa pàkú dédé àsìkò yìí níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ mi. A kú pọ̀pọ̀ sísí ọdún torí ọjọ́ kìíní oṣù kìíní nìkan kọ́ lọ́dún, títí gbogbo oṣù kìíní òun náà ni ọdún sì ń bẹ lára wa. Àdúgbò lọ́wọ́ Ọlọ́run. Ìwé tá ń kà lọ́wọ́ náà ni ọjọ́ burúkú èṣù gbómímú látọwọ́ bàbá wa ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Bísí Adéṣígbìn. Ọ̀jọ̀gbọ́n Bísí Adéṣígbìn orí kejì ńlá láti tẹ̀ síwájú. Àkọlé tí mẹ́mbẹ̀ àṣìmọ́lẹ̀ ní dòmíre dòre. Ẹ wá nǹkan fìdílé ẹjẹ́ àgbàdùn ẹ̀ síwájú. Láti nǹkan bíi wákàtí kan kù ìṣẹ́jú 5 sẹ́yìn tí àlejò ọ̀ràn yìí ti wọlé dé, Kẹ́mi ò tí ì mọ ẹni tí í ṣe. Báwo ni ìbá tilẹ̀ sí ráàyè mọ ẹni tó ń pa iyè mọ́ ọ nínú? Àti ṣe mọ ẹni tó wọlé lójijì tó da jẹ̀nẹ̀jẹ̀nẹ̀ bó ní. Ènìyàn ṣe wojú ẹni táwọn retí tó já wọlé tó sì gba làákàyè ẹni. Ẹni tó wọlé tó fi ìbọn ṣe déédéé igi mú ẹni. Ẹni tó sọ ní dé ẹni tó ń tọ̀ sára lọ́sàn-án gangan láì ṣe mọ̀jẹ̀sín. Tàbí ta ni ká pe ẹni tó ń pe ọmọ ẹni ní èrè? Irú èèyàn wo ni ká pe ènìyàn tí kò láàánú ọmọ kékeré jòjòló lójú? Ènìyàn tó ṣáájú débi tó ń fi àtàrí ìjìnìjì sí òdiwọ̀n ìbọn. Bí ó tilẹ̀ bímọ rí, ṣé kò yẹ kó rántí ọjọ́ tí ìyá kúnlẹ̀ bí òun náà, tàbí amúgbó ni, tàbí ó ti fín kokéènì? Bí èèyàn ò bá jẹ́ abara méjì láì ṣàbóyún kó lè wà bíi ti àlejò yìí, ṣùgbọ́n abara méjì àrà ọ̀tọ̀ lèyí kì í ṣe aboyún. Èyí ní dájú, kò sì jọ bí ẹni pé nǹkan jẹun lórí ẹ̀. Èyí náà fẹ́rẹ̀ dájú, ṣùgbọ́n ó nílò èrò mi tó ń jó nísàlẹ̀ odò. Bóyá ó ti fi gáàsì ọtí kan bíi mélòó kan sára kó tó jáde ńlé. Bí bẹ́ẹ̀ kọ́, ó dájú pé ó ti fa kùkú yìí sórí. Ó ṣeéṣe kí kùkú yìí ọmọ tilẹ̀ rán mọ́. A jẹ́ pé ìyẹ̀fun olóró ni olóró ti fà ságbárí. Ohun kan dáni lójú sákáṣá, ẹ̀hànnà paraku lèyí. Ọ̀daràn gidi hàn ni, kò ní àríyànjiyàn nínú, ṣùgbọ́n eléyìí kì í ṣe adigunjalè. Èṣù gbẹlẹkẹ ni, apànìyàn ni. Bí ọ̀pọ̀ àyàn sọ́run ó ń pààyàn sáyè, apànìyàn ni. Kẹ́mi àti àlejò rẹ̀ jókòó nínú yàrá tí Kẹ́mi tẹ ọmọ rẹ̀ sí. Àìsùn lóru ló jẹ́ kó rún ọwọ́ Olú lára tí ò fi tí ì jí báyìí. Kẹ́mi jókòó lórí ibùsùn rẹ̀ ó dorí kodò, ó fọwọ́ kan lẹ́rán. Ọ̀rọ̀ èyí kúrò ní ti ọwọ́ tó dilẹ̀ táwọn fi lẹ́ràn. Ìfọwọ́lẹ́ràn wàhálà lèyí. Ìjàngbọ̀n ti bàlẹ́ góńgó imú Kẹ́mi, kò ríbi já sí, kò tilẹ̀ sí í já ni. Ibi àmúkòrò bàlẹ́ lára rẹ̀ ti kọjá ibi tó ti lè fi agbára pa á. Bí Ọlọ́run bá ṣe é, tí àmúkòrò yìí bá fẹ́nàfẹ́ndọ̀ fò kúrò lókù. Àmúkòrò tí ò ṣe é lé ni. Ológbò ti ká èkúté mẹ́sì ògbèjì. Oko kí èkúté ọmọ ara wọ́ sí ọba òkè. Ọwọ́ gbọgbọrọ Olódùmarè nìkan ló lè yọ èkúté Kẹ́mi nínú ọ̀fìn tí ológbò ká a mọ́. Bí Kẹ́mi ti jókòó tó fọwọ́ kan lẹ́rán, bẹ́ẹ̀ ló rọra ń wò ó, tó sì ń wo àlejò ọ̀ràn yìí níbi tí onítọ̀hún náà jókòó sí lórí àga ìdẹ̀ra kan tó dojúkọ ibùsùn Kẹ́mi. Kẹ́mi ń sọ ìbọn ìléwọ́ tí àlejò yìí fi lé itan, tọrọra gbé ọwọ́ ọ̀tún lé. Ó ń sọ pé kọ́mọ̀dédé tó dojú ìbọn náà kọ òun lójijì. Ẹ̀rù ń bà á kí àbíntí gọ̀ọ́mọ̀dédé ṣe kò ń gẹ orí òun. Bákan náà ni Kẹ́mi ń ronú pé bóyá òun tilẹ̀ lè gbìyànjú gba ìbọn náà lọ́wọ́ àlejò yìí, tàbí kó ń dìde lójijì kó ń sáré mú ìbọn lórí itan ọ̀daràn yìí. Òun àlè sáré bí àṣá láti ṣèyí gbé. Bí ọwọ́ òun bá ba ìbọn, a jẹ́ pé ẹrú pa ọ̀daràn yìí. Òun kò tiẹ̀ ní fi wọn orí rẹ̀ wò tóun ó fi dáná sí i lágbárí, ṣùgbọ́n tóun bá sun agbárí rẹ̀ tí ìbọn tà sí orí rẹ̀ ńkọ́, igbá àyà gan lòun ó fi sùn. Bó bá tà sí igbá àyà tó sì bá lọ́rùn déédéé náà ni, kí ìbọn sáà ti bọ́ sí ibì kan tó dára lára olòṣì kò di yakata ńlẹ̀. Lẹ́yìn náà lòun ó tó lọ pe ọlọ́pàá. Ó dájú pé gbogbo ayé ni yóò mọ̀ kan sára sóun gẹ́gẹ́ bí akọni obìnrin. Lójijì ní èrò mìíràn tún sọ sí Kẹ́mi lọ́kàn. Ó ní, Kẹ́mi, okú tanra rẹ jẹ, ẹnu dùn rò fọ́, àgàdá sí sanko, so rò pé ọ̀bọ́gọ̀ débi pé kí wọ́n fà á nírò. Ó lérò pé àlejò ọ̀ràn yìí lè tú ara rẹ̀ sílẹ̀ tó bẹ́ẹ̀.
bóyá òun náà ń sọ lọ́wọ́ lẹ́sẹ̀ ò lè sọ bí bọ́ ọ bá tilẹ̀ táwọ́ sí ìbọn bí ẹni ọ̀ràn yìí bá gbá ọ ní ọwọ́ mú sí agbára rẹ̀ ka ọkùnrin mélòó lọ bá wọ ìjàkadì rí ọjọ́ tí wà àti Sàríyù jọ sọ lura yín ní ọ̀nà ilé ẹ̀kọ́ nítorí ìwúyì àpawọ́kọ́ ni Sàríyù fi ọ́ sí obìnrin ẹgbẹ́ rẹ nu bẹ́ẹ̀ ni wúndí alẹ́ sì jọ jẹ́ bó bá di tìjà sọ́wọ́ rẹ̀ hàn ilá ìwé nìkan lọ́mọ ju àwọn obìnrin tẹ́jọ wà ní kíláàsì kan náà lọ ṣùgbọ́n ọwọ́ rẹ̀ ká Àṣàbí tí gbogbo yín ń pè ní Akúrúyẹjọ́ ńgbà náà Àṣàbí ọmọ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ nígbà náà òun ló kúrú jù nínú gbogbo obìnrin tí ń bẹ ní kíláàsì kò lè dá tata mú abájọ tọwọ́ rẹ̀ Kẹ́mi fi ká ṣé ìwọ náà ló ń pèrò láti gba ìbọn lọ́wọ́ ẹni tí àbá máa pè ní òmíràn yìí bó o bá ṣèèṣì gbìyànjú láti gba ìbọn ọwọ́ rẹ̀ ẹnu kọ́ fà ọ́ lọ́rùn tú bí adìẹ ni ìyíkanná lásán ni yóò fi já olú kan ṣoṣo tó gbójúlé lọ́rùn Àkàngbé pàápàá kò tẹ́rù tí kò eléyìí lójú ṣùgbọ́n bọ́ bá wà nílé bóyá ìbá gbìyànjú ó kúkú ní òrùka ìjàkadì a sì máa sọ pé òun ní ayẹta bóyá ìbá tilẹ̀ fún ìwọ náà ní nǹkan agbára ńgbé kì í bá ṣe pé ọmọ ń sáta gbogbo orú nǹkan bẹ́ẹ̀ tí ọkọ rẹ̀ bá ní tó ń pè wọ́n ní iṣẹ́ ọwọ́ èṣù kò wá tán báyìí bí o ṣe bí ọmọ náà là á rán síná torí wèrè ta ni ò sì fi yẹ ká létí lé jáde ìbá ṣe dùn tó báyìí bọ́ ọ bá lè fi òrùka dára sí ọ̀daràn yìí lára ọjọ́ tètè máa ka Olúwa ni olùṣọ́ àgùntàn mi bọ́ ọ bá ka èyí nìtàn kó o tún máa ka èmi ó gbé ojú mi sókè sí orí òkè wọn nì gbogbo nǹkan wọ̀nyí ni Kẹ́mi ń rò lọ́kàn níbi tó fọwọ́ lẹ́rán sí àlejò ọ̀ràn yìí rúnra níbi tó jókòó sí Kẹ́mi ta kìjì ọkàn rẹ̀ tún lágàrà dédìí iṣó kan rọra bọ́ nídìí rẹ̀ Ọlọ́run yọ kò dún síta àmọ́ ṣá bí àlejò ọ̀ràn yìí bá lọ gbóòórùn ajẹ́gbé nǹkan ṣẹnu o Kẹ́mi sáré kí i bó ti rúnra ẹ pẹ̀lẹ́ sà ìyá kí ló ń kí mi fún ṣé mo fẹsẹ̀ kọ́ ni bọ̀bọ́ yìí jẹ́ kó rí ẹ ó pé o so gbọ́ bọ̀bọ́ yìí yẹ sà gbogbo rẹ̀ tún pa lọ́lọ́ Kẹ́mi tún fi ọwọ́ lẹ́rán ó wá wo àlejò yìí ní àwòfín kò gbójú sókè gan ọ̀rá yọ ọ́ wò ni kò tẹ́rù tí ìwò ní dojúkojú ta ni ọkùnrin tó ṣe agbájà wàlàjáwalà bí owó àjà òye èrò kan sọ sí Kẹ́mi lọ́kàn ọmọ lè ṣe Wuyì lọ́wọ́ akáwọ́ mọ́yè Adéwuyì tí gbogbo èèyàn mọ̀ sí Wuyì ó jẹ́ ọ̀kan nínú àwọn tí ń fẹ́ Kẹ́mi ńgbà tí Kẹ́mi jẹ́ wúndíá tó sì ń lọ sílé ẹ̀kọ́ mọ́dá ohun tó jẹ́ kí Kẹ́mi ó ronú kan Wuyì ní ọ̀rọ̀ tí àlejò ọ̀ràn yìí sọ nípa ọmọ tí òun tẹ́ sí orí ibùsùn yìí ó halẹ̀ láti pa ọmọ náà ó ka odidi ọmọ sí igi lásán ó kà á kún ògún náà ó fẹ́ fi ìbọn tú orí rẹ̀ ká ṣé kìí ṣe pé Wuyì wá gbẹ̀san tí mo ṣe fún un báyìí ọmọ sì lérí pé òun ó gbẹ̀san lọ́jọ́kọ́jọ́ àti lọ́nàkọ́nà o bó bá jẹ́ Wuyì ni àjẹ́ pé mo gbé o kò lè dáríjì mi tàbí kí n béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé Wuyì ni òrìṣà ìfura ń bá Kẹ́mi jà lọ́kàn rẹ̀ ọkùnrin bíi mẹ́ta ní Kẹ́mi ń fẹ́ nígbà tó wà nílé ẹ̀kọ́ mọ́dá ní Ifẹ̀ Àkàngbé wà níbẹ̀ ọ̀kan ni Elú Wuyì ló sì kẹta ṣùgbọ́n nínú gbogbo wọn Wuyì nìkan ló ń rówó ná fún Kẹ́mi nígbà náà olùkọ́ ni Elú owó ìdákọ̀ọ́mọ ló ń gbà lóṣù lóòótọ́ ó ń gbìyànjú láti tẹ́ Kẹ́mi lọ́rùn níwọ̀n ibi tí agbára rẹ̀ mọ ibi tọ́wọ́ eku rẹ̀ mọ ló fi ń bọ́jú o kò ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá nítorí náà kò lè mọ dáṣà mo gíọgíọ ẹni tí ò lówó lọ́wọ́ tó ní pẹpẹrẹpẹ máa jábọ́ ta ni ọ̀sà ẹ̀mọ̀ pé bí ò bá bì sára a jẹ́ pé yóò ṣúwírí kò sí ẹ̀sùn lẹ́yìn àpò lẹ́yìn owó oṣù kí ló tún kù fún olùkọ́ èló ni àwọn ọmọ ń dá lọ́sọ̀ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí owó sí ọwọ́ tó kó ná débi tí olùkọ́ mọ̀ fi ṣe fáàrí tàbí fa obìnrin lójúmọ́ra ń bẹ̀ àbí ọmọ kó sọ́ọ̀kì tà ayé ọjọ́ òní sọ́ọ̀kì tilẹ̀ lé sílẹ̀ ní sùkúù lóde òní àwọn ọmọ ló tún ń dáwó ra sọ́ọ̀kì fún olùkọ́ ńbọ̀ wá ní Elú ti máa rí owó ra oríṣiríṣi nǹkan fún Kẹ́mi bíi ti Wuyì tó ń jẹ́ ọ̀gá àwọn dáná kiri oníṣẹ́ ojú ọ̀nà yàtọ̀ sí owó oṣù tó ń gbà ó ní oko rẹpẹtẹ gbogbo ìparí ọ̀sẹ̀ ló máa ń kó àwọn oníṣẹ́ abẹ rẹ̀ lọ ṣiṣẹ́ nú oko tirẹ̀ lọ́fẹ̀ẹ́ ẹni tí ó bá lọ ó pàdánù iṣẹ́ rẹ̀ èyí tó bá kàn kó tó lọ di aláìníṣẹ́ lọ́wọ́ mọ́ ọ̀ranyàn ni gbogbo wọn ló tilẹ̀ máa ń fi ìyárí lọ ṣiṣẹ́ lóko ọ̀gá Wuyì ń gbọ́ òmùgọ̀ yan ní òní ṣe àṣírílégbè
ẹni tí ọba ní jẹ́ ká jẹ yó bàbá tètè fi iṣu rẹ̀ mọ́sàsì kò gbúrò. àlẹ́ àlékòá àwọn tí Ọ̀gáwuyì bá fẹ́ràn ní kó lọ sí oko ara rẹ̀ lọ ṣiṣẹ́ níparí ọ̀sẹ̀. àwọn wọn ni ti ṣe oríire ìwọ̀nba ńlọkọ tí yóò fún wọn lẹ́bàá ọ̀nà láàrin ọ̀sẹ̀. wọ́n tilẹ̀ tún ní àǹfààní láti sá lẹ́nu iṣẹ́ lọ́jọ́ iṣẹ́ oko tiwọn bí wọ́n bá ti fi etí Ọ̀gáwuyì bá ọ̀rọ̀ bù sí i. yàtọ̀ sí owó oṣù àti èyí tó ń tibi sí oko jáde owó ẹ jọ̀wọ́ ẹ gbà wá ṣiṣẹ́. owó ẹ jọ̀wọ́ ẹ gbà wá ṣiṣẹ́ tí ń tẹ Ọ̀gáwuyì lọ́wọ́ kọ̀ mọ́ níwọ̀n. kò sẹ́ni tó lè débi iṣẹ́ dẹ́nà kiri láì rí Ọ̀gáwuyì. bí bó bá ṣe dami síwájú tó náà nílẹ̀ tí ọ tẹ̀ lọ́dọ̀ Ọ̀gáwuyì yóò ṣe tutù tó. bí iṣẹ́ ò sì bọ́ sí i ó kú bàbá ẹni tó béèrè pé ẹ̀bì tí ọ̀pá ikú kó fi ẹyàn fọ́ ẹ lẹ́yìn ìwé àdéhùn tẹ́ ẹ fọwọ́ sí dà. bákan náà ni Ọ̀gáwuyì ń ṣe iṣẹ́ fárífárí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ iṣẹ́ abẹ ni. bírò ní abẹ ọ̀hún ẹni tó yẹ kó gba 100 náírà lóṣù àgbà 100 lẹ́yìn tó bá ti fọwọ́ sí ìwé 100 tán. ẹni tí 150 tọ́ sí àgbà 100 èyí tí 200 tọ́ sí àgbà 100 ẹni tí ó bá tẹ́ lọ́rùn lè fiṣẹ́ sílẹ̀. àwọn tó ń wáṣẹ́ tí wọn ò ríṣẹ́ kùn tà oko ẹni tí yóò sọ pé lébi Ọ̀gáwuyì ọ̀pọ̀n máa rí ọjọ́ bí ẹni pé ọmọ ọ̀dọ̀ náà ń fi ọgbọ́n ṣe é. àfàìmọ̀ kí Wuyì ọmọ mọ̀ jábọ̀ fún àwọn ọ̀gá tó wà lókè ó tiẹ̀ dájú. ẹni tó bá rò pé òun gbọ́n tó sì kọ̀wé ẹ̀sùn mọ́ Wuyì fi ara rẹ̀ ṣẹ̀sín. Wuyì gan ni wọ́n máa ké sí lókè lọ́hùn-ún kó wá ka ìwé tí àwọn ọlọ̀tẹ̀ kọ mọ́. òun ni yóò fi ọwọ́ ara rẹ̀ fa ìwé náà ya tí yóò sì dá sínú apẹ̀rẹ̀ tí ìwé àwọn òpònú ń gbé. ẹni tó kọ ìwé náà ti di artiro tó lòun lọ gba sí ọlọ́pàá láti ilé ló ti mọ̀ pé òun ti kùnà lọ. iṣẹ́ ti bọ́nu ìwé iṣẹ́ rẹ̀ ti bọ́ lórí ìrókò ó di gbére. onírúurú ọ̀nà báyìí lówó ń gbà wọlé fún Wuyì. kódà àìmọye oṣù ní kí fi owó kan owó oṣù rẹ̀ ní báǹkì. ọ̀nà àti mọ́rí owó ná fún Kẹ́mi dà. nítòótọ́ ó ti níyàwó kan lé ó sì ti bímọ 2. síbẹ̀ Kẹ́mi wù ú ó sì pinnu láti fẹ́ ṣèkejì. ó mọ̀ pé àwọn mìíràn náà ń fẹ́ Kẹ́mi ní àsìkò tí òun fẹ́ ṣùgbọ́n ó kó àwọn wọn nì sí oníyẹ̀yẹ́ aláìní kan ṣe ni wọ́n lọ́rọ̀ tiwọn kò wá rẹran. àwọn náà ń gbìyànjú wò ni ṣé ìlú tọ́jú olùkọ́ tí owó oṣù tirẹ̀ kì í pé ọjọ́ kẹta kó tó tán ńlọ tó bá òun dùyàwó ńlọ tó bá òun fi orí gbárí tàbí Àkàngbé tó jẹ́ akẹ́kọ̀ọ́ tí wọ́n ń bọ́. ọ̀yájú tilẹ̀ ní Àkàngbé lójú Wuyì ẹni tí wọ́n ń bọ́ tí ọmọ pé yàn mú ni. ọ̀rọ̀ tó bá patì tí ò kú ọ̀nà ọ̀run ni ò tí ì mọ̀ ṣe bí owó lobìnrin mọ̀. èyí ló mú kí Wuyì ọmọ náwó bẹ ẹlẹ́dà fún Kẹ́mi. àyàfi irú aṣọ tí ọ̀bá yọjú ni ò ní rà fún un. ọ̀rà kọ́ mú ó tún ra pátá. Kẹ́mi náà ń gba gbogbo rẹ̀ wọ́n sẹ́nu fẹ́ mú. bí àwọn ọ̀rẹ́ Àkàngbé bá sọ fún un a ní òṣèwò lẹ́gbẹ̀rin ẹ̀kọ́ àfàìdùn ọbẹ̀. Kẹ́mi ti fọkàn balẹ̀ ilé òní Kẹ́mi ń kó gbogbo ohun tí Wuyì rà fún un bọ̀ lágbára Ọlọ́run. ohun tí ìwé mímọ́ tí Àkàngbé wí nígbà náà ni lọ́wọ́ ẹni tó ní púpọ̀ láti gbà fún aláìní. ọ̀rọ̀ Àkàngbé lọ́sẹ̀ lóòótọ́ ohun tó sì jẹ́ kí èyí ó ṣeéṣe ní ilé ẹ̀kọ́ olùkọ́ni onípò kẹta tí wọ́n tún jọ lọ ńgbà tí Kẹ́mi kúrò ní Modern. Àkàngbé ti ṣiṣẹ́ olùkọ́ fún ọdún 2 lẹ́yìn tó jáde nílé ẹ̀kọ́ Modern kí ó tó lọ sílé ẹ̀kọ́ olùkọ́ni onípò kẹta. bí Kẹ́mi náà ti jáde ní Modern ni wọ́n gbà wọlé sí ilé ẹ̀kọ́ olùkọ́ni kan náà pẹ̀lú Àkàngbé. ṣùgbọ́n ìgbà tí Wuyì gbọ́ pé Àkàngbé àti Kẹ́mi ti ṣe ìgbéyàwó ló tutọ́ sókè tó fojú gbà á ó dùn ún dé egungun pé ọmọ tó ń náwó tó bá ń fún ló déédéé jáun tílẹ̀. ó sì lérè pé òun ó gbẹ̀san lára Kẹ́mi ọpẹ́ ni ọyá ni lọ́jọ́kọ́jọ́ nígbàkúùgbà lọ́nàkọ́nà níbikíbi. sí ọ̀nà tí Wuyì ó wá fi gbẹ̀san nìyí. ṣùgbọ́n ǹjẹ́ Wuyì ga tó báyìí? Kẹ́mi tún rọra wo àlejò ọ̀ràn yìí dáadáa. àlejò yìí ga púpọ̀ ó lé ní ẹsẹ̀ bàtà 6 dáadáa ó sì gbọ̀ngbọ̀ràn. ìrísí rẹ̀ bani lẹ́rù jọjọ. èèyàn pupa ni. ẹnu ibi ọwọ́ rẹ̀ láti ọrùn ọwọ́ tó hàn síta nìkan náà ni ènìyàn fi mọ̀ pé ènìyàn pupa ni. ẹ̀tì alápá gígùn dáadáa lọ́wọ́ ṣùgbọ́n ṣòkòtò dúdú bí èyí tọ́jú aró ńlọ́wọ́ pẹ̀lú bàtà dúdú pẹ̀lú ìbọ̀sẹ̀ dúdú níbẹ̀ lẹ́sẹ̀ rẹ̀. ènìyàn ò lè rí ojúgun tàbí ọrùn ẹsẹ̀ rẹ̀. bàtà rẹ̀ ti fẹ́rẹ̀ jẹ tán ó ti jẹ kúńbà. bàtà olókùn ni ẹnu bàtà náà rí sọ̀rọ̀ bí ẹnu ẹja ajádò.
níwájú ẹnu bàtà náà ti ká sókè díẹ̀díẹ̀. imú bàtà náà pàápàá ti ń jẹ, kò dúdú bí ìyókù ara bàtà náà mọ́. ó ti ń sè pẹ́pẹ́ bí ẹ̀gbẹ́ ẹsẹ̀ ẹni tí tàǹpárá ń bá jà. àti dúdú ni ọkùnrin yìí dé o. ènìyàn ò lè rí ojú rẹ̀, ó gbé awò dúdú kirikiri kan sójú. irun orí rẹ̀ sì gbó lórí títí dé èjìká bíi ti òyìnbó. bẹ́ẹ̀ ni kì í ṣe òyìnbó. kí ló lè mú kí ènìyàn kún rí bí irú èyí ni èrò tó sọ sí Kẹ́mi lọ́kàn bó ti rọra ń yọ àlejò gbòdògbò yìí wò. àbí wèrè tilẹ̀ ni, wèrè a máa kún rí bí èyí. ṣùgbọ́n eléyìí kì í ṣe wèrè. wòlíì àníbí wòlíì a máa kún rí ní tòótọ́. ṣùgbọ́n wòlíì a lè máa wo ẹ̀hànà kiri bí irú èyí bí. ó dájú eléyìí kì í ṣe wòlíì Ọlọ́run, àyàfi tó bá jẹ́ wòlíì èṣù. ta ló tiẹ̀ rí wòlíì èṣù rí? ta ló rí èṣù fúnra rẹ̀ rí? eléyìí kì í ṣe wòlíì, èṣù gan-an ni. ọjọ́ èṣù láàlú àjọngọ́lọ ọkùnrin, òsùn lé fọ̀gọ́ ti kùn, abániwọ̀ràn bá àrídá, èṣù lọkùnrin yìí. gbogbo ohun tó kó kọ́ra dúdú ni gbogbo rẹ̀, tàbí ó ń ṣọ̀fọ̀ ni. bí bá tiẹ̀ ń ṣọ̀fọ̀, ṣé bí yóò ti máa pààyàn kiri leléyìí? èṣù ni, kì í ṣe ọlọ́fọ̀. bóyá ni kì í ṣe dúdú ni gbogbo eyín rẹ̀, ahọ́n rẹ̀ pàápàá ní láti jẹ́ dúdú bí ahọ́n àgùntàn. ó ti lè dájú pé dúdú ni gbogbo inú rẹ̀, èyí ní dájú tó àdá. bínú rẹ̀ ọ̀bá dúdú kò ní ní kàbí èyí. èṣù ni, ìka inú ilé ìju ti ọ̀bọ ìloro. tàbí ènìyàn ṣe é dógò tí ọmọnìkejì rẹ̀ bí irú èyí láì jẹ́ ní gbèsè. tàbí irú òṣó máa lówó leléyìí láì rajà àwìn. èṣù leléyìí kì í ṣe wòlíì. tàbí dàda ni, irú dàda àwo ń tiẹ̀, ó kún orí ní tòótọ́. irun orí rẹ̀ ò ta kókó bíi ti dàda. dàda kì í yarun orí wọn, eléyìí yarun orí tirẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ó hàn bẹ́ẹ̀, ṣùgbọ́n ó jọ bí ẹni pé ó tó ọjọ́ mẹ́ta tó ti wẹ̀ mọ́. ìdọ̀tí díẹ̀ ti wà lára irun orí ẹ̀. bóyá eré wà láyà rẹ̀ ẹnìkan mọ̀. fún ìgbà àkọ́kọ́ àlejò yìí mú ọwọ́ kúrò lára ìbọn rẹ̀. ó yọ aṣọ ìnùjú dúdú kan jáde. ó fi ọwọ́ àlàáfíà rẹ̀ yọ awò dúdú kúrò lójú. ó sì fi aṣọ ìnùjú dúdú náà ó fi nu awò náà. bí ó ti fẹ́ gbé awò náà sójú padà, ó fi ọwọ́ gbé irun tí ó bò ó lójú sẹ́yìn. ọ̀rá sí ojú pẹ́ òun wo Kẹ́mi kó tó gbé awò rẹ̀ sójú. Kẹ́mi fẹ́ wọlẹ̀. ojú ẹni ọ̀ràn yìí funfun bí ẹmu, ó funfun bí ojú òkú, ọbanilẹ́rù jọjọ. bóyá ni dúdú olóòkan wà níbẹ̀. ojú òkú àtọdúnmọ́dún lè yí o, ojú òkú àtosùmọ́sọ ní. gbogbo ara Kẹ́mi tó gbọ̀n rìrì, orí rẹ̀ gbá gàn-ín bí apẹ̀rẹ̀ ẹ̀yìn. inú rẹ̀ já tòlótòló bí ẹni tí òtútù ibà dàbò. tipátipá ló fi ń rí tọ́gbẹ́mì. ọ̀nà fún rẹ̀ gbẹ bíi ti ẹni tó ti ń gba àwẹ̀ bérébéré láti ìjẹrin. ó tún wo apá àlejò yìí bó ti gùn tó. ó dájú pé bí ó bá na apá náà sí Kẹ́mi níbi tó jókòó sí, sẹ́kàn ni yóò fi mú un lọ́rùn. àlápá àfújà ni. àlejò ọ̀ràn yìí dìde fò ó bí ẹni tó rántí ohun kan tó fẹ́ mú. àyà Kẹ́mi làgàrà déèdì. ó ya só méjì léraléra. Ọlọ́run sí kì í dún gbòó. kò sì dájú pé ẹni ọ̀ràn yìí gbóòórùn. ó mú ìbọn ìléwọ́ rẹ̀ dáindáin. Kẹ́mi sáré mú ọwọ́ kò lẹ́rán. ó jókòó dáadáa. ó taari àyà síwájú. ó ń retí èyí tí ó kàn tí àlejò yìí tún fẹ́ ṣe. àṣé onítọ̀hún kàn fẹ́ nasẹ̀ lásán ni. ó bẹ̀rẹ̀ sí rìn káàkiri inú yàrá. ìgbà yìí ni Kẹ́mi tó ráàyè kíyèsí ìrìn ọkùnrin náà. ṣe ló ń gbá sí bí òkú. kò yára rìn rárá, ó ń tẹlẹ̀ bí ọ̀gà. ṣùgbọ́n ìbọn rẹ̀ dúró sánsán lọ́wọ́ rẹ̀. ìrìn rẹ̀ yìí dẹ́rù bani gidigidi. pàápàá bí ó ti déédé yíjú padà tó ń gbáyì bí odò bọ̀ lọ́dọ̀ Kẹ́mi, tí ó sì na ìbọn rẹ̀ síwájú bí ẹni pé kí ó fi tú agbárí rẹ̀ ká. mo dágun lọ́wọ́ ọkùnrin àkúdáyà yìí o, ní gbólóhùn tó wà ní agbárí Kẹ́mi. lójijì ni ẹni ọ̀ràn yìí fi ẹsẹ̀ gbá agolo méjì tí wọ́n kó sí ẹ̀gbẹ́ ibùsùn Olú. kò kúkú wọlẹ̀ bó ti ń gbá sí bí odò tó kún tèmútèmú. Kẹ́mi ta wàyí, gbogbo orí rẹ̀ dìde jàìn bíi ti gàrí gbígbẹ tí wọ́n dà sómi. Olú ké látojú oorun. ariwo agolo tí àlejò ìyá rẹ̀ fi ẹsẹ̀ gbá lójì. Kẹ́mi sáré sí ọmọ rẹ̀ láti gbé e dúró ń bẹ̀. kọ́mọ́n, kí ló fẹ́ ṣe ìwọ bọ̀bọ́ yìí? ẹ jọ̀ọ́ sà, mo kọ́mọ́n, ò fẹ́ gbé kínní àbí? ó na ìbọn sí orí ọmọ tó ń ké nínú ibùsùn rẹ̀.
olóńkéré lọ ní tirẹ̀ ó ń retí kí ìyá òun gbé òun. ọmọdé ọ̀dá nǹkan kan mọ̀. Kẹ́mi ń gbọ̀n bí ewé jóbè. ẹ jọ̀ọ́ sà, ẹ jẹ́ kí n gbé sà ṣọ́rọ̀b. ọ̀nà ìbọn sí ẹ̀rẹ̀kẹ́ Kẹ́mi ó sì fi ìbọn náà rá ní ẹ̀rẹ̀kẹ́. alágbẹ̀dẹ ọ̀run fi ewèrè kíkankíkan ló kan àyà Kẹ́mi. ó sálékún rẹ̀ wọ̀rọ̀. ẹ jọ̀ọ́ sà, ẹ jọ̀ọ́ sà, dìde kíá. ìyá lọ gbé. inú Kẹ́mi dùn díẹ̀ fún àǹfààní ńláńlá tí aláṣẹ ọ̀sán gangan yìí fún un láti tọ́jú ọmọ rẹ̀. ó gbé olóńlẹ̀ ó pàṣẹ fún díẹ̀. ọmọ dákẹ́ ẹkún. ó sáré gbé pọ̀n sẹ́yìn kó lè ráàyè sí ìtọ́jú oúnjẹ fún un. ó tún kúnlẹ̀. ẹ jọ̀ọ́ sà, ṣé mo lè po fúdù fún ọmọ yín káyì? ọmọ ta ni? ògún náà má tún sọ bẹ́ẹ̀ mọ́ láyé. so gbọ́ bọ̀bọ́ yìí. ọ̀bọ ẹ má bínú sà. Kẹ́mi dákẹ́ fún ìgbà díẹ̀. ó rí i pé inú ti bí ẹni ọ̀ràn yìí. ẹni ọ̀ràn tí mí lókè lókè bíi tó lókè ilẹ̀ yìí. ìmí tó ń jáde nímú rẹ̀ dàbí ìgbà tí atẹ́gùn bá jáde lẹ́nu ènìyàn ní àkókò ọyẹ́. ó mí fò bí màlúù tí wọ́n dè lọ́wọ́ lẹ́sẹ̀ tí wọ́n fi ìwo rẹ̀ gúnlẹ̀ tó sì ń retí kí wọ́n da ọ̀bẹ dé òun lọ́rùn. ẹ̀rù túbọ̀ bá Kẹ́mi ṣùgbọ́n sùúrù ló gbà. ó ráyọ ẹni ọ̀ràn yìí wò. àwọn méjèèjì wà ní ìdúró. àlejò ọ̀ràn yìí tẹjú awo rẹ̀ dúdú kirikiri nì mọ́ Kẹ́mi. Kẹ́mi tẹ ojú mọ́lẹ̀ ní tirẹ̀ bí ọmọdé tó jẹ ẹran jẹ nínú ìsásùn tí wọ́n ká mọ́bẹ̀. ajá ò tó wojú ẹkùn èèwọ̀ ni ṣùgbọ́n ọ̀rọ̀ ra yọ wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ńgbà tó ṣe díẹ̀ Kẹ́mi ṣe àkíyèsí pé ìmí ọkùnrin yìí ń rọlẹ̀. ọjọ́ bí ẹni pé ìbínú rẹ̀ ti ń lọ sínú àkọ̀. omi òróǹro tó sa sínú ẹ̀jẹ̀ rẹ̀ ti padà sínú àpò tó ti wá. Kẹ́mi tó gbìyànjú sọ̀rọ̀ pẹ̀lú ìkúnlẹ̀. ẹ jọ̀ọ́ sà, ṣé mo lè so oúnjẹ fún? họ̀họ̀họ̀họ̀. ó rẹ́rìn ìyàngì fún lóúnjẹ. ìyá àjẹrọ̀rùn. Kẹ́mi tó gbọ̀n rìrì ó ní àníkínni. ìyá fún lóúnjẹ kíá. so gbọ́ bọ̀bọ́ yìí come on. Kẹ́mi yára pọ́njẹ inú agolo fún ọmọ rẹ̀. bó ti ń pò ó bẹ́ẹ̀ ló ń fi ọkàn gbàdúrà pé kí Ọlọ́run jẹ́ kí ọmọ náà gbóúnjẹ náà o, kí wàhálà òun ọmọdé méjì. àdúrà gbà olùjẹun owó ìyá rẹ̀. ó rẹ́rìn-ín. ìyá náà rọ́jú rẹ́rìn sí i. ó fẹ́ fi ẹnu kò ọmọ rẹ̀ lẹ́nu gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. ṣùgbọ́n ẹ̀rù àlejò gòdògbò yìí tún bá gọ́mọ̀dédé rọ̀jò ìbọn sórí ohun àtọmọ ohun papọ̀. olú tún rẹ́rìn-ín aláìmọ̀kan. ó ní dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́. inú ọmọ dùn inú ìyá ò dùn. ọmọ rẹ́rìn-ín ẹkún gbọ̀n ìyá. ọmọ jẹun yó ìyá ò tilẹ̀ rántí oúnjẹ. ọmọ rí àlejò ní àyíká kò mọrú ẹni tó jẹ́. bóyá dádì ni. ìyá nìkan ló mọrú àlejò tí ó ń gbà. ayé ọmọdé mọ̀ tilẹ̀ dára o. Kẹ́mi náà tún rọ́jú rẹ́rìn sí ọmọ rẹ̀. ẹ̀rín tí ò dénú ẹ̀rín tí ọjọ́ ti wòye àná. ṣùgbọ́n kò yàtọ̀ lójú ọmọ ń tirẹ̀. ìyá òun bá òun ṣeré náà ni. ó tún fẹ́ẹ́ fi ẹnu kò lẹ́nu. ó sáré gbójú sókè láti wo ẹni ọ̀ràn tí ń bẹ níwájú rẹ̀. họ̀họ̀họ̀họ̀họ̀. àlejò yìí ló rẹ́rìn bẹ́ẹ̀. ó ti mú tí Kẹ́mi fẹ́ sí i. bẹ́ẹ̀ náà ló sì mú tí ń dààmú rẹ̀. èyí ló jẹ́ kó rẹ́rìn díẹ̀ ju ti tẹ́lẹ̀ lọ. àsìkò yìí ni Kẹ́mi ráàyè rí eyín ẹni ọ̀ràn yìí. eyín méjì tó wà níwájú dàbí tọ̀yà. orí kàtàpàkàtàpà ó tẹ̀ kọ́kọ́rọ́. eyín náà pọ́n kankan. nínú gbogbo eyín méjìlélọ́gbọ̀n tó wà lẹ́nu ọkùnrin yìí kò sí èyí tó ṣèèṣì funfun bí ti wù kó kéré mọ́. ọ̀kọ̀ọ̀kan àwọn èrìgì rẹ̀ tó iṣu ẹ̀ lú. oríṣiríṣi àwọ̀ làwọn èrìgì náà ní. òmíràn pọ́n rẹ́súrẹ́sú. òmíràn ní dúdú lẹ́gbẹ̀ẹ́ kan pupa lẹ́gbẹ̀ẹ́ kan àti àwọ̀ ewé dúdú lẹ́gbẹ̀ẹ́ kan. àwọ̀ òmíràn jọ ti ètútù awọ́nuwọ́jẹ̀ tó ń jáde nínú owó tó ń tú lórí ọmọdé. ó hàn pé ọkùnrin náà jẹ́ obì ju ike lọ. ṣùgbọ́n Ọlọ́run lọ́mọjọ́ tó ti fi orí kan ẹnu gbẹ̀yìn. bó bá ti jágbe mọ́ Kẹ́mi báyìí ni àwọn ọ̀tá àjẹkù obì tó ń jẹ ní kọ̀rọ̀ ẹ̀rẹ̀kẹ́ rẹ̀ ń fọ́n jáde tó sì ń ta bá onítọ̀ bẹ́ẹ̀ ni ẹnu náà ń bùtì bí afẹ́fẹ́ tó ń ti ara òkú ẹran láti ọjọ́ 5 wá. Kẹ́mi gbé ikú tà ó ń bọ ọmọ rẹ̀ ṣeré agédé ṣùgbọ́n rọra yọ àlejò rẹ̀ wò ó ń sọ lọ́wọ́ sọ lẹ́sẹ̀ kó má déédéé dìgbà o. òun sáà ní kọ́kọ́kọ́ gbé ẹ̀mí mì òun ò gbọ́dọ̀ sọ fọ́mọ rí ọrùn. àlejò gòdògbò náà dúró òun wo tìyá tọmọ tí ń ṣeré àṣerọrùn. wọ́n ń dágbére fúnra wọn títí dìgbà tí wọ́n pàdé lẹ́sẹ̀ Èdùmàrè. èyí ò bí wọ́n bá tún pàdé lọ́run ọjọ́ wo ti ẹnìyẹn dà
ṣe bọ́dọ̀jọ́ àjíǹde lọ́jọ́ àgbéǹde àlùkìyámọ̀. ǹjẹ́ ìyá àti ọmọ kékeré yóò tilẹ̀ mọ ara wọn mọ́ nígbà náà? ṣé ìyá Ògúnná yìí yóò tún dá a mọ̀ mọ́? àwọn tí ń tan ara wọn jẹ gbogbo wọ́n gbàgbé pé erùpẹ̀ ilẹ̀ lásán ni àwọn. ǹgbà tí wọ́n bá di erùpẹ̀ ilẹ̀ kò bù sí èrò burúkú báyìí ni ọkùnrin yìí rò lọ́kàn. garanran ẹnìkan ti aago ẹnu ọ̀nà láti ìta. ta ló tún dé yẹn? sí ọkọ rẹ ni? n ò tí ì mọ̀ ṣá. ó jẹ́ sòótọ́ so gbọ́ bọ̀bọ́ yìí? n ò tí ì mọ olúwa rẹ̀ ní ṣá. bó bá jẹ́ ọkọ rẹ àjẹgbó dára bẹ́ẹ̀. n tó bá ti yá kì í tún pẹ́ mọ̀. n ní n ò kọ́kọ́ yanjú kó tó kàn wá àti Ògúnná rẹ̀ ẹ jọ ṣá. mo sọ̀rọ̀ má tó bẹ̀ mí mọ́ so gbọ́ bọ̀bọ́ yìí. gbàdúrà kó jọkọ rẹ lóde o. ẹnu ọ̀nà ni màá tètè yanjú ẹ̀ sí. ìyá garanran àgọ́sà ń dọ́sà nìṣó nísàlẹ̀. gbé Ògúnná rẹ yìí lọ́wọ́. èmi gan ti ń fi àkókò ṣòfò. pípẹ́ lórí mi máa ń mí èsì kí èsì bá ní níbẹ̀ nìṣó bọ̀bọ́ yìí. Kẹ́mi gbé ọmọ rẹ̀ mábíyá. ọ̀ṣáájú àlejò ọ̀ràn yìí gbé ìbọn tì í ní pàkọ́. wọ́n ń lọ sísàlẹ̀. Kẹ́mi ronú ọ̀nà tó lè gbà fi ṣe àmì fún ọmọ oníwèé ìròyìn tí onítọ̀hún ò fi mọ̀ wípé ó gbé àlejò ọ̀ràn babẹ́ kí ó sì lè wá ọ̀nà ràn án lọ́wọ́. bó ti ń ro èyí lọ́kàn ló déédéé gbọ́ síbi ìtọ́mọ ológin ni o. bó bá dá ọgbọ́n rádaràda kan pẹ́rẹ́ ò gbé so gbọ́ bọ̀bọ́ yìí. mo gbọ́ sà. Kẹ́mi ti mọ̀ pé ọmọkùnrin tó máa wá fún ọkọ rẹ̀ níwèé ìròyìn ojoojúmọ́ ló dé. Àkàngbé ò lè ṣe kó má gba ìwé ìròyìn méjì lójoojúmọ́. bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n tún rà ní ọ́fíìsì rẹ̀. òun yìí ráàyè ka ìwé ìròyìn lọ́fíìsì ní tirẹ̀. iṣẹ́ ní sábí aago. òun 3 péré náà ló sì fẹ́ràn láti máa kà nínú ìwé ìròyìn o. yóò ka ọ̀rọ̀ àwọn olóòtú. gbogbo ìròyìn tó bá jẹmọ́ eré ìdárayá ni yóò kà fínífíní. pàápàá èyí tó bá jẹmọ́ eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. àwọn àwòrán ẹ̀fẹ̀ ní kàgbẹ̀yìn. èyí nìní fi para rẹ̀ lẹ́rìn-ín. ṣùgbọ́n ó kórìíra ọ̀kan nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ náà. kọjá fi owó rẹ̀ rà àyàfi bọ́ bá yá a kà tí ó wo ìròyìn eré ìdárayá níbẹ̀. ó ní ìwé ìròyìn náà kàn máa ń rí tùlù bí ìrọ̀rí tálákà lásán ni kìkì polówó ọjà ni. pàápàá ìkéde òkú. ó lè jẹ́ òkú tútù ó lè jẹ́ òkú gbígbẹ tí wọ́n ń ṣe ìrántí. ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni Kẹ́mi máa ń ka ìwé ìròyìn ní tirẹ̀. kò sì ní kàbí ojú ewé tó sọ̀rọ̀ nípa ayé obìnrin lọ. inú yàrá àkàngbé kún fún ìwé ìròyìn àìmọye ọdún. Kẹ́mi tilẹ̀ ti sọ fún un pé ọjọ́ kan lòun ó ta gbogbo rẹ̀ fún ìyá alákàrà kan tí ń bẹ nítòsí ilé wọn. Kẹ́mi sì gbé àlejò rẹ̀ ti wé. ó béèrè ẹni tó ti aago. ọmọ oníwèé ìròyìn náà sì dáhùn pé òun ni. Kẹ́mi rọra sílẹ̀kùn. ó gba ìwé ìròyìn. ẹyọ kan ni ọmọ oníwèé ìròyìn mú wá. Kẹ́mi fẹ́ tilẹ̀kùn. ọmọ oníwèé ìròyìn ní ẹ ò tilẹ̀ béèrè ọ̀kan yòókù. Kẹ́mi náà fèsì mo sì bọ́ ọ̀ká bọ́nú ara wọn ni ó ń dà. oníwèé ìròyìn ṣàlàyé pé ọ̀kan yòókù ò tíì dé. ó nígbà tó ń dúró títí aago 8 àbọ̀ tí ìwé náà ò dé ńlò ń kò níbẹ̀. wọ́n ní bóyá ni kì í ṣe pé àwọn ọlọ́pàá tó ti iléeṣẹ́ ìwé ìròyìn náà pa nírọ̀lẹ́ àná nítorí ìròyìn kan tó gbé jáde láìpẹ́ yìí ni kò jẹ́ kí wọ́n tẹ ìwé náà jáde. ó ṣèlérí láti mú ìwé náà wá bó bá ṣèèṣì dé orí àtẹ. Kẹ́mi gbìyànjú láti jẹ́ kí ọmọkùnrin oníwèé ìròyìn yìí mọ̀ pé ọ̀rọ̀ gódógàn ń bẹ lẹ́yìn òun. ó bùjú ó bùmú ó yẹ̀gẹ̀ ẹnu ṣùgbọ́n kò yé oníwèé ìròyìn. bẹ́ẹ̀ ni Kẹ́mi ò gbọ́dọ̀ sọ̀rọ̀ kò gbọ́dọ̀ gbìyìn. ó di oríkì olójìǹbétí bí àwọn ọ̀rẹ́ rẹ̀ bá kì í tí wọ́n ní ọ̀làjìǹbétí o lè forí sọgi àjàmọ́gbìn. ní tòótọ́ bí olè bá gba orí àjà wọlé onílé lóru tó sì ṣèṣì gbá orí mọ́ igi àjà kò gbọ́dọ̀ sí hù tàbí kó gbin pẹ́rẹ́. bí bẹ́ẹ̀ kọ́ fúnra rẹ̀ ni yóò tú àṣírí ara rẹ̀ fún onílé. àlejò ọ̀ràn tí ń bẹ lẹ́yìn Kẹ́mi ló sọ di odi ní tirẹ̀. orí yọ Kẹ́mi bó ti ń fi ojú sọ̀rọ̀ ṣùgbọ́n tí ọ̀rọ̀ kò sì yé oníwèé ìròyìn ni onítọ̀hún bá sọ pé kílẹ̀ ń fojú wí. Kẹ́mi ò jẹ́ kó sọ pé kó sọ ọ́ já kílẹ̀ tó fi sáré pa ilẹ̀kùn dé. ariwo ilẹ̀kùn sì jẹ́ kí ẹni ọ̀ràn tí ń bẹ lẹ́yìn rẹ̀ ọgbọ́n tí ọmọ oníwèé ìròyìn sọ kẹ́yìn. Kẹ́mi fi ọkàn dúpẹ́
lọ́wọ́ orí ara rẹ̀ pé ọmọ oníwèé ìròyìn náà kò kó bá òun. Kẹ́mi tún yí kọ́kọ́rọ́ sí ilẹ̀kùn lẹ́yìn, ó tún ti ọ̀ràn mọ́ ara rẹ̀ sínú ilé. Òun àti wàhálà tún gòkè ilé wọn lọ. Ògòdò burúkú tí ń bẹ ní gímù rẹ̀ tún tẹ̀lé gòkè. Owó tí ń bẹ ní pàkọ́ rẹ̀ kọ̀ gòtú o. Ṣé ló tún le kankan sí i. Ogun àdájà rẹ̀ tó ṣe é mọ́lé. Ọ̀ràn ńlá wọ̀ nílé Emilia. Wọ́n kó rẹ̀ dé orí òkè. Ó dínú yàrá Kẹ́mi. Àlejò ọ̀ràn yìí tún jókòó pẹ̀rẹ̀ sínú àga ìdẹ̀ra tí ń bẹ ní yàrá náà. Kẹ́mi náà jókòó sórí ibùsùn rẹ̀. Ọ̀nà ìwé ìròyìn tó mọ́ lọ́wọ́ láti wo tí ń bẹ nínú rẹ̀. Tí lọ́sẹ̀ ìwé náà sí méjì tẹ́lẹ̀. Wọ́n tọ́nà ìwé náà báyìí. Àwòrán tó rí àti àkọlé tó wà níbẹ̀ dá jìnnìjìnnì bò. Gàdàgbà ni wọ́n ya àwòrán ẹni ọ̀ràn tó ka mọ́lẹ̀ yìí sẹ́yìn ìwé ìròyìn náà pẹ̀lú àkọlé pé àwọn ọlọ́pàá ń wá mọ́lẹ̀ ògbóǹtagì apànìyàn. Kẹ́mi sọ sínú ara rẹ̀ pé ó parí wàyí, àṣemọ́lẹ̀ ló ká mi mọ́lé. Báyìí la parí orí kejì. Ìwé ni ọjọ́ burúkú èṣù gbómimu. Pẹ̀lú ògo Ọlọ́run orí kẹta láti tẹ̀ síwájú láìpẹ́. Àkọlé tí mẹ́ńbẹ̀ olúgbóná. Títí ìgbà náà ẹ má gbàgbé láti subscribe sí channel yìí pẹ̀lú àwọn channel àkàndá tó tún kù bíi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko live, Àkàndá Ọ̀rọ̀ Awíkonko live. Bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí WhatsApp +1 331 888 2144 +1 331 888 2144. Èdè àti àṣà Yorùbá ò ní parun. Àkú ọdún, àkú ìyèdún, ọdún àyàbò fún gbogbo wa. Àjùwà ṣe o.